lélẹ̀ ọmọ tó rẹwà tó ṣe é wò tí ó dẹ̀ lórí ọkọ sórí ni ṣáyàmọ́ ni àbí kádàrá ni Ọlọ́run ló mọ̀ o. Wá bá mi dá sí wá bá mi dá sí má dá mi dá ìṣòro ayé mi ẹnìkan ni mo gbójúlé. Wá bá mi dá sí wá bá mi dá sí o má dá mi dá. I give you honor, adoration for all these things. I say, blessed be the name of Jesus. Lord, I just want you to bless me. I want you to bless me. I want you to bless my business. I want me to grow higher, 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 and higher in the name of Jesus. Daddy, thank you, Jesus. In Jesus' mighty name, I pray. Amen, amen, amen. Jesus, thank you. Amen. Hey, Karim. Fine, ma. Mo ní pé kí n wá sọ fún àwọn kan tó wà nílẹ̀. A ní order láti France, Germany and Togo. Okay, I'll check my mail for that. Ma, ṣé ẹ gbàgbé àwọn ceremony tẹ ní lọ́la? Women Affairs Award. Oh, really? One nominating for the most young inspired woman of the year. That's fine. What's nominating for the entrepreneur of the year? Oh, thank you. Alright, ma. So what's so we pay? Okay. Ọmọ mi má ṣe gbàgbé o ibi tí o ti máa bọ̀. Mo ní o má ṣe gbàgbé o ibi tí o lọ́la. What's up, darling? How was your night? Baby, ìwà ti ṣe ṣá. Wọ́n fi gbogbo àárọ̀ ṣiṣẹ́, wọ́n tún fi gbogbo ọ̀sán ṣiṣẹ́. Tó bá tún dalẹ́ sí every other person sùn, wà tí wà lórí iṣẹ́ kí ló dé? Even at that, babes, only láti ní time for ride. There's time for everything. There's time to work. There's time for relaxation. Please, create time for it. Let's relax. Alright. Okay, you have to do the thing. Show more industry like some of the machine later on me. Show what? You need to solve everybody pull from Nigeria. Anyway, I'm a very long lady. Oh, my stop me. Two face the number. So I want to see you here. Come have some fun, girl. Ìsàlẹ̀, tèmi kọ́ ló ń sọ yẹn o. Ọ̀rọ̀ tèmi kọ́ ló ń sọ yẹn. Mo fẹ́ rí ẹni bíbá ẹ̀ lálẹ́ tó bá dẹ̀ ń bọ̀ tó ti rí Ọlọ́run má dá wa. Ìjọba ni mo kú bá dé dání. Please babe, come have some fun. All work and no play. If Ìsàlẹ̀ a dog girl. Anyway, I just want to see you here. Alright, then, later. Ebi rí eléyìí ni kí ẹ dẹ̀ sọ yẹ̀ lóní iṣẹ́. Ó ṣe. Ọmọ ìjà. Kí ló wá ń ṣe ní ìgbésẹ̀ ọ̀bá? Ayinke ọkọ mi, olówó orí mi, ọmọ abọ́ba má sẹ́, ọmọ amúnì lọ́lé àlè. Báwo ni? Ṣàlàáfíà ló wà? Mo kú jókòó síta ni mo ń gbatẹ́gùn o. Àlàáfíà ni mo wọ ọkọ mi. Mo ti lọ sọ́dọ̀ àfà o. Àfà? Kí lè tún wà lọ́lé àfà? Ọkọ mi jẹ́ ń lọ. Bó bá ní pé ilé babaláwo yàgbọ́n máa ń lọ bẹ. Mi lè jókòó kí jàlùkò kó wojú mi báyìí. Tí náà ò bá tán láṣọ, ẹjọ́ ń tọ́ lè kọ́nà ọkọ mi. Ṣàánú mi, wàá gbà wàá lò ni. Kí ló wá sọ gan-an ní pàtó? Kí ló sọ pé ó fà á? Mo ti gbọ́ ọkọ mi ó ṣe. Ó rán Ayọ̀lá máa sùn. Àbí màá ní. Ayinke ó dàárọ̀. Ayinke lọ sùn.
ti gbọ́ ó dàrọ̀. Ó dàárọ̀ ọkọ mi. àbí kádàrá ni ọlọ́run ló mọ̀ o. wá bá mi dá sí wá bá mi dá sí má dá mi dá ìṣòro ayé mi ẹnìkan ni mo gbójúlé. wá bá mi dá sí wá bá mi dá sí o má dá mi dá. Báwo ni kújọ́ mẹ́ta báwo ni iṣẹ́ ò kúkú béèrè mi ṣé báyé ṣe rí nìyẹn. Ìyá Àyìnkẹ́ ilé ẹ̀ sọ fún mi pé ń bọ̀ nínú rìn ẹ ká sùn. jẹ́ ń bọ́ mọ́ mi sọ̀rọ̀ lónìí jẹ́ padà mọ́ mi lóhùn jàre. báwo ni lójú ẹ̀ ń dánwò tí ẹ̀ béèrè ìyá ẹ̀. àwọn ìṣẹ́bẹ̀ yìí náà ṣe máa ń yọ wá ní ẹ̀ ìjọ́ òun lẹ wá sílé mi. béèrè lọ́wọ́ rẹ̀ nígbà yìí kẹ́sẹ́ mi ń béèrè Ọ̀tọ̀ náà máa ń béèrè. máa ń béèrè ẹ̀ ọkọ mi kó wà ní àdúgbò mọ́ mi. nǹkan tí mo kọ́kọ́ wá bọ̀rẹ̀ mi sọ ni pé mo fẹ́ ṣe wedding. olúwa ṣeun o ọkọ mi. èyí mọ́ kí n máa bá yín níbi. olúwa ṣe níbi ìpìpì ọkọ mi. ẹ̀yin ìyàwó mà ní mẹ́ni ọkọ mi. ìwọ àtọkọ ẹ̀ ṣì àwọn àtọkọ ara yín kalẹ̀ lórúkọ Jésù. ọkùnrin àbíró obìnrin àbíyè ìbejì làǹtìlàǹtì lórúkọ Jésù. ẹ ṣe mọ́ mi ẹ ṣe gan-an ó ti jọ́ ò báyìí. ìjọ wedding máa wá. ṣé o ń gbọ́ mọ́ mi ìjọ wedding lẹ fẹ́ dọ́dọ̀ mi. ó dáa Thursday ni màá ti dé. kèlè mi bá yàyà ni èmi ni yàyàwó lọ́jọ́ yẹn báyìí. kèlè yín báyìí. yàtìlántì báyìí ni ọkọ mi. Ìyá Àyìnkẹ́ ó dàbọ̀ lọ́wọ́ mi kílé àdúrà àgbà ọlọ́run ọmọjọ́ rò ó. àtẹ̀lé mọ́ mi làwọn máa wọ̀ ọ́ iṣẹ́ rẹ̀ èmi náà pé gbójú tì then arrangement nípa aṣọ yẹn a máa mọ̀ kọ́ta máa ṣe. Alright, take care of you ọlọ́run àmọ́jọ́ rò. Ìyá Àyìnkẹ́ kí ni nǹkan tẹ́ fẹ́ bá mi sọ? Ìyá Àyìnkẹ́ wà ń bẹ̀ yẹn jáàmù mi lókè lódò kí sọ wọn tẹ́ fẹ́ bá mi sọ. Ọ̀rọ̀ kan tí mo ń bẹ̀ sọ̀rọ̀ lójúmọ́ yìí mo fẹ́ gbóhùn ẹ̀ ọ̀kan ní ìṣàlóyè. Àyìnkẹ́ tó ẹ má sọ fún mi pé torí pé ẹ pé fún pípọ́ ìlú wẹ́dì wá sí ìgbà ìlẹ́sẹ̀ bá mi sọ̀rọ̀ ọkọ ọkọ mi ṣé kò tètè rí i ṣé kò tó torí ní Àyìnkẹ́ ìnáwó ni wọ́n fẹ́ fún ọ láì bí títí ẹ̀ àbí ìgbà wo ni mo fẹ́ pa àwọn ọ̀rẹ́ mi pọ́pọ́ mi ṣe wẹ́dì Àyìnkẹ́ ṣàánú mi mo fẹ́ gbọ́mọ ọmọ ẹ ọkọ mi ṣàánú mi ṣé mo rọ ọkọ mi mi ò fẹ́ ọkọ mi ṣé mo rọ ọkọ mi mo sọ pé mi ò Àyìnkẹ́ ṣàánú mi. ṣé mo kọ gbogbo tẹ́lẹ̀ fẹ́ yẹn sí ma kí pé èmi tẹ́lẹ̀ ń lọ kó lọ́ra fún iṣẹ́ tí gbẹ́mọ̀ rẹ̀ fẹ́ ọkọ mi ò fẹ́ ṣé ìpínlẹ̀ fún ọkọ mi sáyé mi. kí ló lè ṣẹlẹ̀ ọmọ tó rẹwà tó ṣe é wò tí ó dẹ̀ lórí ọkọ sórí ni ṣáyàn mọ́. ọkọ mi Ìyá Àyìnkẹ́ fún ọ̀nà ṣọ́ọ̀ jáde ni ọkọ mi pẹ̀lú fún ọ̀nà ẹ̀ sọ fún mi bẹ́ẹ̀. ẹni tó bá ń lo ẹ̀rọ ló ń sọ ló ń lo ọkọ rẹ̀. Níbo lẹ tún ti rí lè? Ìyá Àyìnkẹ́ ọjọ́ wo lẹ pè mí tẹ ní aláàfáà kan lẹ́wà lọ́nà ó tún yẹ tún pè mí ní àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ́ ń ta ọjà lẹ́kọ̀ọ́ wọ́n mú yín lọ sọ́dọ̀ bàbá kan Jẹ̀bú ẹ tún wá dé sí ẹlẹgbẹ́lẹ́dẹ́ láti church. Ìyá Àyìnkẹ́ kí ló dé tẹ̀ jẹ́ kí gbàgbọ́ wa ti ẹ̀rọ mọ́ ọ̀nà kankan náà bóyá torí eléyìí gan-an lọkọ̀ ò ṣe wá látòrí ọjọ́ yìí. Ìyá Àyìnkẹ́ ẹsẹ̀ yín gùn. mi lè dán sójú kan mi lè máa wọ ẹ báyìí níbí ni mo bí ẹ wọn láti bí tilẹ̀ ni. ṣé ìgbà tí ọkọ ò tiẹ̀ tí ì dé ni fẹ́ bímọ? ọkọ adé ṣé bó ṣe ń ṣe káàkiri lọ́kọ́ máa dé? Ìyá Àyìnkẹ́ ọkọ mi gbà á pápá tó bá lò ó wà lóyún pápá màá bẹ́ẹ̀ tọ́ mọ́. ayé mi ẹnìkan ni mo gbójúlé. wá bá mi dá sí wá
bá mi dá sí o má dá mi dá wàyè mi bá mi gbọ́wọ́ lé ṣẹ́ẹ̀ṣẹ̀ mi ní àbí ìwà mi ní. Oh yeah, my darling friend. ọ̀rẹ́ mi. What is wrong with you? You look depressed. Do I? Where is Bade? Bade lọ sọ̀rọ̀ tó fi dá a lè káraká. Bade náà ti lọ bá àwọn tó kù ṣe máa ń lọ. Bí Bàríwá ti ṣe lọ. Bí Rafi ṣe lọ. Babe. Bó ṣe Fagos ṣe lọ. Babe, take it easy. Kí ló ṣẹlẹ̀? What happened? Báwo ló ṣe jẹ́? Bí wàá ṣe ṣe lọ. What is it? Tell me now. Kí ló ṣe fún ọṣọ blue on? Did you fight? What happened? Ṣé mo máa ń bọ́ ọkùnrin jà ní? Ṣé mo bọ́kùnrin jà? Ṣé mo náà kì í jà ní? Ṣé mo tiẹ̀ lè bá obìnrin ẹgbẹ́ mi jà náà tó tọkọ̀ fún tí mo fẹ́ fẹ́? Something was happened. Kí ló ṣẹlẹ̀? Má bínú o. Ṣé Gbadé ló send the message sí ẹ? Text message tí mo tọ̀dọ̀ Gbadé nìyẹn. Oh my God. Ṣé o ní gbọ́dọ̀ ní burúkú lọkùnrin mi? Ọkùnrin ò máa ráyé wá o. Ọkùnrin ò máa ráyé wá o. Tó òun ló lórí láyà ló lè send the message báyìí sí ẹ. Ẹ kò sí wàhálà. Ṣé ní bó ṣe wà yẹn olórí burúkú ni má ṣàǹfààní ni kò lè sí wàhálà. Ṣé ibikíbi tó bá wà lórí ilẹ̀ alàyè yìí ayé fẹ́ gómìnà kan ló bí táwọn ọ̀rọ̀ bá ní kó dà fún ọlọ́sàn ò ní gbà tọ́lọ́ sì máa sọ pé máa dà fún alálẹ́ máa kọ̀ jálẹ̀ ni ayé ò ní dà kò ní dà fún olórí burúkú ni kò ní ṣàǹfààní. Bọ́jú kí ló tó ṣe ìpè kí ló dé tó ṣe ìpè gbogbo ìpè tó ti ṣe láti ọjọ́ ẹ̀ fáwọn ti ṣíwájú. Ìgbé tó ti ṣe fáwọn tó ti ṣe gbogbo èyí tó ti ṣe fún mi ṣó ṣe mọ́ wọn lára ni. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ mi. Ṣé Yorùbá tó sọ wípé ọmọdé búrò kó o bójú wẹ̀yìn? Ṣé òjò ló rò pé olúwẹ̀rí pani ni? Sórí eré tí ajá wọn bá fogún ọdún sá, eré fàájì báyìí nìfẹ́ ṣe. Èpè máa mú ọ o, ó máa mú wọn tọmọtọmọ ló máa mú wọn. Àwọn olórí burúkú olóṣì, àwọn máa ṣàǹfààní. Jẹ́ kí n máa lọ. Ní sùúrù ọ̀rẹ́ mi, má ṣe báyìí lọ, ṣe bí wọ́n bá mi ni. Ní sùúrù tó ẹ̀dùn kí ni ìyá Àyìnkẹ́ ṣe sọ̀rọ̀ yìí? Àbí ṣé bó ṣe fẹ́ máa wọ eléyìí tó máa fi fọ́ọ̀tì sí ilé yín tọkùnrin gbé tó ń gbé ẹ̀jú lẹ̀ àbí ẹmọ ni wọ́n kí ló ń ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. Ìyá Àyìnkẹ́ ń try. Bí Ìyá Àyìnkẹ́ ṣe ń gbé mímu wá ló ń gbé èyí tí mò ń jẹ wá bẹ́ẹ̀ ló ń fún mi léyìí tí mo fi wẹ̀ èyí tí mo fi ń para. Kódà Ìyá Àyìnkẹ́ fún mi ní powder tí mo kún sójú ká. Pàbó ni gbogbo ẹ̀ já sí. Ìmọ̀ ẹ̀ṣẹ̀ tí mo ṣe lọ́wọ́ bá. Tí o ṣàfihàn mi láti orí títẹ̀ mi, ṣubú wà nílé ọ̀rẹ́ yìí. Ṣubú wà nílé. Babe, don't take it like that. Jẹ́ kí n máa lọ. Ọlọ́run kò mọ̀ fi adé orí jẹ nílẹ̀. Àbí iṣẹ́ ogun ni mo ṣe tí mo fi deserve láti lọ́kọ láyé mi. What have I done to deserve this? Ṣíṣe mi ló pọ̀ tó yẹ ní ètò òkè. Wọ́n léwu ló wà fọ́bìnrin tí ò láti pẹ̀lú. Even kó má jẹ́ pọ́kọ ẹ̀ ló níbi tó ti ń ṣòtẹ́ àwọn. The fact that you're married, people will still respect you. Mi ò lákùnrin mi kankan. Ẹni tí òní kò dẹ̀bi ìfẹ́ kọ mí. Ó gbàdé mi títí ó dẹ̀bi ìfẹ́ kọ mí. Kò sẹ́ni tó ń pọ̀ mí lé. Ń pọ̀ mí lé rárá. It's okay. It's okay.
Stop doing this. You're breaking my heart. Babe, ṣebí tí inú bá tán láṣọ, ẹ̀jẹ̀ òkè tán lè kọ́ náà. Èmi rò pé ìgbìyànjú wa ni ò tó. Bóyá Ọlọ́run fẹ́ ká gbìyànjú sí ni. Ṣorí nílé ayé yìí, Ọlọ́run dá ewé àti egbò fún lílo àwọn ọmọ ẹ̀dá ni. Àwọn kan dẹ̀ lọ́lọ́run fún ní agbára wọ́n ṣe máa lo ewé àti egbò yìí tó dẹ̀ máa jẹ. They can explore the avenues. They can try, other places. Ṣé kìí ṣe pé other places tó sọ gbọ́dọ̀ babaláwo ni? Well, I prefer you call them traditional healers. Ṣé babaláwo tí ò fi wọn that is archaic. Ṣòro àwọn tó lè sọ nípa tó bá tẹ̀lé ní débẹ̀. Ọ̀rẹ́ mi, màá máa fẹ́. Kí ló lè ṣẹlẹ̀ ọmọ tó rẹwà tó ṣe é wò tí ó dẹ̀ lórí ọkọ sórí mi ṣáyàmọ́ ni àbí kádàrá ni Ọlọ́run ló mọ̀ o. Ọba àánú ni ọ́ Ọlọ́run àánú ìlànà ẹ̀ kì í ṣú fàánú gbọ́ tèmi fàánú wo iṣẹ́ mi ṣíjú àánú rẹ̀ wò mí o. Ayinke, èwo la tún wá ṣe ń bí báyìí? Ṣé lẹ́yìn ìgbà tá kúrò ní ṣọ́ọ̀bù ẹ tó ti ń ta fọ́níṣọ̀? Kí ló yẹ ká máa lọ lé nìyí? Kí la tún wá ṣe? Ìyá Ayinke, àwárà àkọ́kọ́ bí báyìí. Gbogbo ti jẹ́ ti ẹ lọ. Lára àwọn oore tó ṣẹ̀ṣẹ̀ ṣe sí. Oore. Ha! Ayinke, Ayinke o ti pa mí. Ṣé nǹkan tó kàn lélẹ́yìí ni? Ẹ gbà mí o. Ayinke ṣàánú mi. Kí ṣòro bí bàyá ìkẹ́ kí a lọ sọ́fì? Ìyá ìkẹ́ you talk too much. Ìyá ìkẹ́. Ẹjọ́ má bínú pé èmi gan kọ́ ni wọ́n yọjú sí mi. Because ọ̀rẹ́ mi ti rí fún mi, but then ojú máa ń tì mí. And I'm not used to all these babaláwo of a thing. Mi ò ṣe àwọn nǹkan báyìí rí. Madam, gbogbo explanation yìí ni ó yé mi. But tí ò yí ẹ̀yìn èèyàn pọ̀ gan-an. Àmọ̀yé olówó tó wà ń lò yìí, àwa là ń ṣiṣẹ́ fún wa, máa gbéra lọ dáfá fún wọn. Tó ṣe pé àwọn náà ò lè jáde wá síta wá bá wa. Àwọn èèyàn jagunjagun bẹ́ẹ̀ tá à lè dárúkọ. But ohun tí ó bá ṣẹlẹ̀ kẹsọ̀, Ifá máa bá yín ṣètò ọ̀sẹ̀ pàwórí ẹ̀. Tó ṣe pàwórí? Ẹ̀mí solution. Oh, solution. Ohun tí ẹ bá fẹ́ bá Ifá ní gbólóhùn, ẹ mú kankan jáde, ẹ fi bá Ifá ní gbólóhùn. Like my property? No, like money. Oh, okay. Yeah, okay. Talk to her, talk to the money and drop it there. Yeah. True. Okay. Ó ti wá okay báyìí. Ọ̀rọ̀ mi là. Iwájú ọ̀kan ọgbọ́, ẹ̀yìn ọ̀kan ọgbọ́, olùmúlọ̀tún, ọlọ́kànrán lósì, gbangba ìta òde ọ̀run, ọmọ ọmọlẹ́kọ̀ọ́ nílẹ̀ mi ò jáde, mà kó eléré, mà bà ọ̀tún, ìfakadélé, ẹni mi lóde ọ̀wọ̀, bọ́lá jókòó ọmọ òkìkí tí mẹ́rin fún ẹlẹ́rìí ìpín, òkúta lẹ́fẹ̀ẹ́, má fẹ́rẹ́ fọ́bí o, má fẹ́rẹ́ fọ́bí, má fòlùlù fọ́hùn, ìwà ń lò kéré ta, ire, aha! Inú dúdú inú jìn, inú òṣèré bẹ́ni tó súnmọ́ ní ọgbà mi ò lọ́wọ́ ẹni tí ṣe ni títún gbá ní. Madam, you need a husband, right? Ifájánà. Ọ̀rúnmìlà. Ẹ̀sìn mo dúpẹ́. But etí ẹ bá ṣe àkíyèsí ni mo kì í fáyín síwájú. Wọ́n ní inú dúdú inú jìn. Kò ṣe é fẹ́yàn tó súnmọ́ yàn. Ẹ̀mí àwọn èèyàn kan wà tí ṣe pé ẹgbàrá lé bí àfẹ́sọ́nà mi. Tọ́jà padà bá jayé sí pàtó. Ṣé ló tọ́jú? Yes, ẹ̀sìn kan tó ẹ̀ sọ.
Rúmìnà bàbá àgbọ̀n mẹ́rẹ̀ mú àtórí ẹni tí ò sún àṣẹ. Mẹ́ta inú mi dùn pé bí mo ṣe sọ lẹ́sẹ̀ sọ kúrí ifá ọ̀hún parọ́ Ọ̀rúnmìlà rẹ̀ kì í ṣèké àwọn ènìyàn la máa ń ṣe bàdàrú. But ẹ jọ kí ló dé tí ifá òfin ní adúrú tèmi látọ̀rọ̀ ọ̀fẹ́? ẹ̀yin ní consult ifá tẹ́lẹ̀ náà tó bá yẹ pé consult ẹ̀ solution àti bá fún gbogbo problems yẹn. Ok, kí ni solution sí? kò burú ohun tí ó bá jọ mọ́ solution tá a fẹ́ fi ṣètò ọ̀sẹ̀ fáwọn orin báyìí ó ní a máa béèrè lọ́wọ́ ifá. Ọ̀rúnmìlà ẹ gbọ́ kí ni nǹkan ẹ gbọ́ kí ni nǹkan ètùtù. Madam, you will definitely get your part. Pẹ̀lú nǹkan tí fa sọ́nsìn solution wà fún mi. Thank you. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi rè mú àwọn náà lọ pẹ́. Ní ìsinyìí a ó ṣètò ọ̀sẹ̀ pàwọ̀rẹ̀ tí mo ti sọ tẹ́lẹ̀ fún yẹn. Màá bẹ olórí àwọn pàtẹ́pàtẹ́ nísìnyí abẹ àwọn àgbà ṣàkóṣàkó ọjà. Ọlájọ àkùsẹ́wọ̀ fúnkú tẹ́ni òṣèwọ̀ fẹ́fàn ọ̀sán kan òrùka dápẹ́yẹ lógbó nílé ọlọ́pìn àdìdò wọn pariwo ròǹgbàlẹ̀ kú ọ̀sására dùrù gbọ̀gbọ̀rọ̀ wọn fi sọ̀rọ̀ mẹ́tì elégún. Tá bá ti ṣe lè tán bàrọ̀ yín máa dayọ̀. But you're so young, charming and handsome. How come? Kí ni relationship ẹ̀yin àti Ifá gbọ́dọ̀ tí? Mo jogún ẹ̀ lọ́wọ́ pímọ mi ni ìtàn inheritance. Fánú òyìṣẹ́ mi ṣíjú àánú ẹ̀ wò mí o. Jẹ́ kí n rà á o. Mo ti bọ̀ ọ̀rẹ́ mi wò ó. Mo ti dé kó sí ti rúbi tó rántí pé mi máa wò ó. Tó bá rí style mi, ẹ̀rọ á bà ẹ́. Máa pè é padà ṣó ti gbọ́. Máa pè é padà ọ̀rẹ́ mi. Ṣó ti gbọ́? Okay. Alẹ́ ti fẹ́rẹ̀ lẹ́tọ̀. Fánú òyìṣẹ́ mi ṣíjú àánú ẹ̀ wò mí o. Jẹ́ kí n rà àánú gbà o. Má fèrè ṣe mi bí mi yé. Kí ló lè ṣẹlẹ̀? Ọmọ tó rẹwà tó ṣe é wò. Tí ó dẹ̀ lórí ọkọ. Sórí mi. Ṣáyàmọ́ ni. Àbí kádàrá ni. Ọlọ́run ló mọ̀ o. Olúwa wa bá mi gbé. Alẹ́ ti fẹ́rẹ̀ lẹ́tàn. Òkùnkùn ṣú. Wá ràn mí. Tábẹ́fẹ́ bá fẹ́ ó máa ń kan bí oko lára ni. Tí mo fẹ́ fẹ́ bùrè sí ìta sí àgbáyé gbogbo ibi tí ọkọ mi bá wà gbogbo ibi tí adé orí mi bá wà ká ṣe kòńgẹ́ ara wa. Ọjọ́ tó bá dẹ̀ rí mi báyìí kí n wù wọ́n ni kán fẹ́ mi tó kán gbé mi sílé. Ó ti rí bẹ́ẹ̀ ìgbìyànjú yìí má jẹ́ kó já sásán ẹlẹ́dàá mi. Alẹ́ ti fẹ́rẹ̀ lẹ́tàn. Òkùnkùn ṣú. Wá ràn mí lọ́wọ́. Gbé orí mi sókè. Jẹ́ kémi náà tẹ̀gbẹ́ láyé o. Kí lẹ́nu ọ̀rọ̀ o. Ìjẹ́gbẹ́ mi gbé ṣe. Last time tí mo ń bọ̀ lọ́nà àdúgbò yìí mo rí furniture store kan along the road. Same road yìí náà ni o, ilé Sanmi furniture or something lọ́kọ̀ sára sí. No, pẹ̀lú kan tèmi rí o, pẹ̀lú kan tí mo rí torí mo rí àwọn display kankan tó ṣe síta. Pẹ̀lú àwọn chest mo rí yẹn àti mo wà very sure pé wà á rí ọ̀fà ó tó ń wẹ̀ wà á rí choice ẹ̀ bẹ́ẹ̀. Quality ìdẹ̀fẹ̀ quantity. Tó bá sọ bẹ́ẹ̀ máa jẹ́ ká débẹ̀. Mo ní kí ni pé wà á rí choice ẹ̀ bẹ́ẹ̀ lọ́yẹ́ ká débẹ̀. Sórí bá ṣe ń lọ yìí, the next bus stop báyìí ń kọjá ìdí ẹ̀ wà á rí a máa ti rí by your right. Adébẹ̀ wà á wò yọ ní àwọn ọmọ ọlọ́mọ. Ẹ̀ka tẹ̀ ẹ̀ka patronize wọn sísẹ́ gbàdúgbò náà. Trust judgment èèyàn how dey go na. Ilé paramija mọ́tò tó lò ẹrù lọ́tọ̀. Ọ̀gá wáyé mi wẹ̀. Ilé náà wù mí. Wáyé mi wẹ̀ lọ wáyé mi ìbàyẹ̀. Má dá mi dá ṣòro ayé mi. Ẹnìkan ni mo gbójúlé. Wá bá mi dá sí i. Wá bá mi dá sí i o. Má dá mi dá.
take it easy. Take it easy. Kí ló ṣe wọ́n? Oh, sorry. Ẹ pẹ̀lẹ́. Sorry, ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Báwo ni? Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́, ṣé o ṣe ṣe? Pẹ̀lẹ́. What are you doing here? Pẹ̀lú lọ́dọ̀. Èmi ni. Báwo ni? What are you doing here? Pẹ̀lú lọ́dọ̀. Pẹ̀lú lọ́dọ̀ ló ti ń bọ̀. This is one of my store. Oh, really? Actually, she has to attract to her, she wouldn't mind giving me what I say. But anyway, now what's in here? I was actually coming to get this. Only if you want a nice furniture, so I make our patronize one. Telling me to. Oh, Awalade, one of my cars. I have the exact Really? type here, but black. Yeah. Pẹ̀lẹ́. So ṣàṣìṣe. Jẹ́ kí n bẹ wọ ẹsẹ̀. Let's go. You need a lot of them for now. Okay, ma'am. Drop really from me. So jẹ́ kó bẹ gẹ́tì bóyá ointment àti ìgbé ẹ̀rọ náà kó tó lọ. Pẹ̀lẹ́ sáré. Not any. Yes, my car. How many times Professor found boys with me? Oh, I said, come and replace it immediately. Oh, you have a school bags in the store now. And look at this place. Check out when you're walling see, conference and purpose of bad nini. We have those things at the store. I'm going to drop application letter. Oh my God. Security post yẹn sìn ẹni tó ń bá girl yẹn sọ̀rọ̀ lọ sọ pé kí ló fẹ́ make sure pé o bá sọ̀rọ̀ now make sure pé o bá sọ̀rọ̀ o dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ kó tó padà wá síbí báyìí. Kí ló fẹ́? Wọ́n fẹ́ wá drop application. Our drop application fún post security. Okay. Ẹ má wẹ̀rẹ̀, a máa get back sí. Ẹ ṣé. Fẹ́ apply for post of security. Ṣé phone number wà níbẹ̀? Wọ́n ní nọ́mbà wọn wà níbẹ̀, but mo ti sọ fún ọ náà pé a máa get back sí wọn. Oh, o sọ fún pé a máa pè é right? Okay. You want my love? You can go. Thank you. Ọmọ tó rẹwà tó ṣe é wò tí ó dẹ̀ lórí ọkọ sórí mi ṣáyàmọ́ ni àbí kádàrá ni. Who's that? Wow, look who we have here. How are you? Welcome. Well, let's just say, lára àwọn properties tó lọ́n jogún fún wa nílé. Forí pamọ́ sínú ẹ̀. You observe too much. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣàánú fún wọn àti owó rẹ̀ lẹ́sẹ̀ mẹ́rin náà lọ́ fi ń ṣẹ̀ṣẹ̀ rẹ̀. Please come in. I'm suffering. You say, I'm méjèèjì yíyọ ni. But like I said earlier, this is one of my many properties. Then your wife should be a lucky woman. She is a lucky woman. Well,
let's just say I'm lucky to have you back. Wá bá mi dá sí, wá bá mi dá sí o, má dá mi dá ọ̀rọ̀ ayé mi. Bá mi gbọ́ wọlé, ṣẹ́ẹ̀ṣẹ̀ mi ní, àbí ìwà mi ní tókù tí wọ́n. Àbọ̀rọ̀ kan ni mo ti sọ sẹ́yìn. What's up, man? Come on, where'd you go? I'm sitting there. Tí n bá lọ síbi iṣẹ́ tó rí adé mi, olówó orí mi, àdúrà gbé mi ti. That's this guy. Oh, shit, baby. Well, all right. Okay. And láti fi dá ẹ lójú pé tí n bá lọ síbi iṣẹ́ náà, kò sí nǹkan tó tún máa ṣẹlẹ̀. Jẹ́ kí n fún àwọn staff mi kó gbọ́ ọ̀sẹ̀. Just hold on. Hello, Bimbo. Báwo ni ṣùgbọ́n okay? Yeah, nísìrò. Mo ní kí n sọ fún ẹ náà ni pé mi nílé wá sí ọ́fíìsì lẹ́nu. Yes. Okay, ṣáà nísìrò jẹ́ kí n sọ ohun tí mo fi sọ fún ẹ náà. Mo fẹ́ kó bá mi lọ sí interior store kó lọ gba àwọn check tuntun wọlé lánàá. Then tó bá kúrò níbẹ̀ kó lọ sí supermarket kó lọ bá mi wo bójútó àwọn stock àwọn nǹkan tó ṣẹlẹ̀ lánàá ṣá àwọn owó tán pa àwọn ọjà tán tó kó jáde. Ok, tó bá wá kúrò níbẹ̀ kó lọ sí bank kó lọ san àwọn owó tó bá wà lọ́wọ́ ẹ̀ wọlé then àwọn check yẹn kó pay ẹ̀ in. Ìwọ má worry má pe accounting officer mi. You don't question me. Just listen to my instructions and you follow them. Oh. Don't sorry me. I'm fine. Ṣá ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Tó bá kúrò bẹ́ẹ̀ kó pè mí. Kó tó kúrò nínú bank ní kó pè mí. And I'll tell you the next thing to do. Yes. It's okay. Take care of it, yeah? Alright, darling. Okay, alright. Okay. Alright. Alright, bye then. Baby, you're not saying anything. What's your shame? Is it that you don't love me or you have never loved me? Baby. Kí ni? Mo ní kó má jẹ́ ká máa dára wa láàmú lórí ọ̀rọ̀ mi kí wọ́n lè jẹ́ kó rìn tó bá wù wọ́n ṣáà ti ń tẹ́kì àwa wà ní problem ti ẹ̀ ìpínlẹ̀ kí jẹ́ kó rìn tó ń tẹ́kì àmì ìyẹn ni wọ́n máa bẹ̀rẹ̀ àná mọ̀ ọ̀rọ̀ ọmọ tó ní ìpínlẹ̀ kan tẹ́kì àmì ṣé bá jẹ́ pé àwọn ní gẹ̀fẹ̀ fẹ́ jáde kò sọ fún bọ́ọ̀fẹ̀ fún fẹ́ jáde àbí òní wọn lẹ́sẹ̀ ẹ kó máa ṣe fàájì wọn kókò bẹ̀ ní pẹ́ nísìnyí tó bá ti ní kó máa fún ẹ. Ṣé mi ò sọ fún ọkùnrin tẹ láwọn táyì wọn ti bàjẹ́ àwọn wèrè kẹjọ máa ṣe lọ́sẹ̀ ní kókó yẹ báwọn rìn mọ́ ni kí ló wà ní. Shut up. Dókè ní ìṣòro ẹ̀ gangan náà. Ẹ wá dẹ̀ máa pariwo lé mi lórí. Kí ni problem ẹ? Tá bá sọ gbogbo ẹ̀tọ́ náà sí òyìn bọ̀ lálẹ́ wa tọrọ owó lọ́wọ́ mi. Èmi ni mò ń bọ́ ẹ, èmi ni mò ń sanwó school ẹ. Aṣọ tó wà lọ́rùn èmi ni mo rà fún ẹ. Wà wá máa wọn wèrè kan ẹ wá fi ẹsẹ̀ lé ẹsẹ̀ ẹ máa rìn òṣì káàkiri. Ọ̀rẹ́ mi má wulẹ̀ stress ara ẹ̀. Nǹkan tó kọ̀ dùn mí ni pé ìhàlẹ̀ tó ń bábọ̀ gidigidi ṣó fẹ́ lù ú ni. Bọ́dẹ̀ ṣe wà yìí àwọn kòkòrò tó jẹ́ pé in fact kò tó nǹkan gan ni wọ́n. Wo let me tell you something. Mo wà mí báyìí in your presence. Ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ń wash mi báwo dẹ̀ nìkan ṣe. Èmi ò mi. Just shut your mouth. Ó ń sọ̀rọ̀. Ṣé bí mo tẹ̀ ṣe wá wọn àwọn méjèèjì nǹkan tó ń dùn mí lọ́rọ̀ wọn? I don't think they have a dime in their pocket. Empty barrels. Oh, kàn pariwo. Broke ass nigga. Wo ọ̀rẹ́ mi má stress ara ẹ̀. Ṣorí báwọn méjèèjì ṣe wà yìí, wọn ò lè tí ì jẹun ebi ń pa wọ́n. Má yẹ kó dàbẹ̀ ní kọ́nà yẹn dùn àwọn náà fi pàkíyèsí sí má yẹ kó dàbẹ̀ ní kọ́nà rọ̀ sọ síwájú. Babe, ṣé kìí ṣe fún ọ nínú nǹkan tọ́lọ́run ṣe ṣe? Àbí? How will I waste owó ẹ̀? Ṣé àwọn kọ́ wà ní bọ́ọ̀lù pẹ̀lú mi?
ẹ lọ sọ́dọ̀ mama put. ẹ ra bẹ́ẹ̀ àtẹwà ẹ ra bẹ́ẹ̀ ọ̀tá nílé. Jẹ́kẹ̀ mi ṣàwó tèmi mọ̀ bówó ní ìdòwú wa. Sọ fún ẹgbẹ́ ta máa ká ní sùúrù fún wọn kí wọ́n sílẹ̀. Wọ́n ṣe bówó lélẹ̀ báyìí. Ṣé ìwọ ti jẹun láàárọ̀? Ṣé bówó lélẹ̀? Jàmá lọ jàre. O tún padà sẹ́yìn. Ṣáàdì wọn kí wọ́n lẹ̀. Ọlọ́ni káwọn èèyàn máa ń pọ̀ láti gbogbo wọn lẹ̀. Jẹ́ kán ṣe olóṣù tó fẹ́ ṣe. Ẹ láti máa já máa kí bọ̀ ìgbé lọ ẹ̀ sọ pé owó ti bá wọn jẹ́ ká máa kọ́ gbé jẹ́ ká máa kọ́ gbé. Ọ̀rẹ́, sórí a lè má bára wa rìn ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀. Tó bá farabalẹ̀ wò wàá mọ̀ pé èmi àti àti ń bàbọ̀ látàyè jàǹbìtọ̀. Ṣùgbọ́n pé fún ọ̀rẹ́ level làwà báyìí. Sórí inú mi ò kì í dùn sí gbogbo bí Fisade ṣe máa ń fi ẹ́ pa ládùúgbò yìí. Inú mi ò ń dùn sí dáhùn ọ̀rẹ́ lèmi àti ẹ̀. But before you know wàá kọ́ máa tẹ̀lé káàkiri wọn sá kiri tẹ̀lé kiri Fisade o Fisade o ó dẹ̀ ń fi ẹ́ pa inú mi ò dùn. Sórí ọ̀rẹ́ mi ni ọ́ and mo máa always máa wà pẹ̀lú ẹ̀ títí láì. Sórí mo ní advice méjì fún ẹ. Number 1 is either kò defer admission ẹ. Yeah, kò sí kan tó wrong inú ẹ̀ náà. Àwọn èèyàn ń ṣe wọ́n ti ń ṣe ti pé wọ́n dẹ̀ ń sọ sí. Ṣé mo sọ̀rọ̀ bọ̀bọ̀ kan fún ẹ ọ̀rẹ́ mi tó ń gbé àdúgbò mi yẹn? Exactly bóyá ṣe nìyẹn. Mo yẹn ń bá ẹ sọ̀rọ̀ yìí ó ti graduate ó ti gba certificate ó ti wà okay. So kí la wá ń sọ? Wọ́n ń tẹ̀lé ọmọ kan kiri wọ́n ń jẹ́ kó máa fi ẹ́ pa káàkiri gbogbo àdúgbò. Tí wọ́n lọ bá lè defer admission ẹ fine tó bá dẹ̀ ti wà okay padà wá continue wá dẹ̀ graduate. So kò sí late comer àwọn mú late comer kò yẹ mo ṣáájú ẹ parí school mi pé bóyá màá ṣáájú ẹ lówó ọ̀rẹ́ mi ni ẹ so mo láti sọ tọrọ fún ẹ. Ṣùwárí second option tí mo ní fún ẹ gẹ́gẹ́ bó ṣe mọ̀ èmi máa rọra ń ṣàṣẹ díẹ̀díẹ̀ mo máa ń tẹ̀ka díẹ̀díẹ̀ so little tí mo dẹ̀ rọra ń rí ń bẹ̀ mo ni mo fi ń gbéra mi ìgbà mi parí bíi 50 màá tún lọ màá tún máa save ẹ̀ tó bá ti tówó school màá tún sanwó so mi gan rọra manage ni ká ní máa ń rí jù bẹ́ẹ̀ lọ ni at least mo máa assist as ọ̀rẹ́ náà kí wá lọ́rẹ́ wá fún táàlì assist ara wa but for now the little tí mo rí náà ni mo fi ń support ara mi so option kejì nìyẹn tí wọn náà bá mọ̀ pé o lè wá dára kí mi àti ẹjọ́ máa ṣe o lè lọ́ọ̀kẹ́ lè ju tèmi lọ kó padà hit ẹ̀ láti ibẹ̀ wọ́n máa sponsor ara ẹ gbogbo bó ṣe ń sáré tẹ̀lé ọmọ tí ò tó nǹkan yẹn oní tí wọ́n fi ẹ́ pànà o fẹ́ kó ronú sí o ní tó bá ti mọ̀ kó fẹ́ nu méjèèjì just tell me kó dẹ̀ make decision ẹ once and for all tó bá yẹ kó o ro tówó tó máa fi invest tàbí tó máa fi ṣe anything wọ́n máa wọ́ọ̀rì nípa yẹn èmi á bẹ̀gbọ́n mi sọ̀rọ̀ ó ní laptop kan tó sì nílé tó sì lè gbé fún ẹ láti ibẹ̀ wá bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ anything tó bá tún wọlé wá tún fi máa wà okay mo dẹ̀ assure ẹ pé o ò ní rí tí ọmọ Fisade ó sì yẹ rò mọ́. débi tó sọ̀rọ̀ dé ọ̀rọ̀ ẹ yé mi àdìmí èèyàn ní ẹ̀hún wà á ti bọ́lá tí ń bá a bọ̀ látàyè jàǹbìtò tó fi 100 200 300 400 náà ọmọ èèyàn ní ẹ̀hún kò lè sí nǹkan tó fẹ́ bá mi sọ tí màá ní kì í pé nǹkan tó sọ pátápátá kò sí àṣàdànù ní ara gbogbo ẹ̀ ló wà on point understand but sórí tó ní pé à ń dì fún admission yẹn láyé kò lè work ọ̀rẹ́ mi kò lè work mo ti forí ti bọ́ láti jàǹbí tó 100 200 300 dé 400 wàá lọ máa defense àmì nílé defense ṣé o jẹ́ kí n máa forí rọ lọ báyìí ṣé Ọlọ́run tó dá ẹnu dídá àkọ́tẹ́nu máa jẹ àforíjì tí mo ti ń níbọ̀ yẹn ìbéèrè náà ló kù tí máa ní sí ló wá rẹ̀ mí ọmọ kàkúrẹ́ mi máa múrẹ̀ rodò ìnígbà o secondly tó ní sẹ́yẹ́ tó wá sọ yẹn mi náà wà lágbé mo bẹ́ẹ̀ ni wà lẹ́mí mi náà bọ̀ ọ́ ṣọ́mọ̀ pé kí mi náà tiẹ̀ máa tẹ̀ sójú ẹ̀ kí mi náà tiẹ̀ bá wọn fagbó wáyà level yẹn kí mi náà tiẹ̀ gara kí n di big boy ìyá ń ṣomi ọbẹ̀ náà ó jẹ́ nǹkan tó bá mi lára mu. alẹ́ sì bá ń ṣe yẹn tọ́nà bá yẹ ti gbà fún mi tí lọ́ọ̀pẹ́ bá sáré jẹ́ mo ti máa fi sanwó skul wọn ti pé mo tún já mọ́mọ́ kò ní skul láti ibẹ̀. bí ó ti kọ́ máa pò ní pé mi kọ́ náà kọ́ lè fi skul dẹ̀ fún yá bí ọ̀sẹ̀ mẹ́ta kan kí lọ́ọ́ fi farabalẹ̀ kọ́ṣẹ́ yẹn dáadáa tí má ti wá mọ̀ tán máa padà wọnú ọgbẹ̀ mi náà máa gara mi ti ṣe tó bí yàkí tẹ̀ tàrí ra mọ́tò àbẹ̀ ní tì lọ́ọ̀kì mi lè má gbé ńlá àní kí mi náà ti máa ní nǹkan mú lọ sẹ́nu kí tiẹ̀ bọ́ lọ́wọ́ embarrassment kan mọ́kọ́ tiẹ̀ bó kàn fi mi pa kiri ọmọ pọ̀ gan òun nìkan tún kọ̀ àwọn ọdún mi tí wọ́n máa fi mi wọ̀ tó bá rí mi àyẹ̀wò sọ̀rọ̀ jù ọ̀rẹ́ mi jọ tó lọ́wọ́ kò jẹ́ ká lọ bẹ́ẹ̀gbọ̀n tí láàpọ̀ mi kò jẹ́ kí n gbà èmi láàbí 3 weeks within 3 weeks máa wọn bí mi dá máa mọṣẹ́ wọn kò pàdé ẹ̀ brilliant gan. ìyẹn ò ṣe é ṣù ṣe fẹ́ gbọ̀n mi a ní láti ṣe máa sunkún ká máa ṣe wàhálà kó tó lè kú gbà
èyí mò ń aṣọ ẹ tí wọ́n bá ti mọ̀ bó ti rẹ́dì ìwọ ṣá tẹ̀lé mi. já lọ báyìí kí náà ṣe wọ́n fi yẹn lẹ̀ já lọ jábọ̀ ìdókòwò padà lọ́wọ́ já lọ kí ní kan ló máa ṣe fún mi àárín ìmàjẹ́ ni mo yẹ kó wà dọ̀tí ọlọ́run pàmí sílé mọ̀ kó wà náà ni àti ń bọ̀ ti pẹ́ gbogbo ẹ̀ kọ́ láàrin àtẹ̀wọ̀n nǹkan tó wà bá ti dáhùn bá ti mọ̀ bá ti cast ni oyè má wọlé pa ẹ èèyàn mi oyè ṣàjẹ́ má wọlé pa ẹ. èmi fẹ́ kó wà òkè ni ọ̀rẹ́ mi ẹ̀ máa ṣàjẹ́ kí ni máa. o ṣáà ti wà òkè báyìí. mi ti wà òkè díẹ̀ jàre oúnjẹ ló. ọmọ fi sáré yẹn lẹ́jà kó máa kó sí. oúnjẹ èmi sì ní change lọ́wọ́ já lọ́wọ́ àpọ̀jù. bébì jọ torí ọ̀nà ọmọ fún mi jẹ́ bí ẹ jọ má bínú torí ọ̀nà gbogbo ẹ̀ bí pátápátá ni mo jẹ jọ èmi gan mọ̀ pé mo wọ́n náà ní ọ̀ṣẹ́ rìn kí mo wá kiri nínú táìmì kí ló dé kí mi náà rí ẹ gbogbo nǹkan tó bá wọn kó fi mí dára àbọ̀ foríjì mi jọ you have suffered me enough níbi ìjọ má bínú torí ọlọ́run ni ọlọ́run bá mo fi bẹ̀ jọ mo fọlọ́run bá bẹ̀ mo ti gbà pé mo jẹ̀bi látàyé dọ̀run. sódì mi ó ṣe má jẹ́ ká wá ìwọ ọjà àwọn ọmọ àlẹ́ pé tí wọ́n ti ta tí wọ́n ti tán pákéjì ni wọ́n lò láti ayé 100 level tó ti wọ school àti mọ́tò 300 men mọ́ wọn ọ̀rẹ́ kan mú lọlé. ṣé bó ní bá wọn náà gbà ní wọn ò pàṣẹ wọn ò fẹ́ yìí wọn ò lójú kankan wọn lọ́kàn jí wọn jí kojì ni ariwo ọjà ni wọ́n yẹ ká wọ ariwo ọjà. You are a madman. orí ẹ ti burú ṣá o sí mi ṣá no o wá sínú yàrá wa mo fún ẹ láyè o wá kúnlẹ̀ bó ṣe ga tó yìí pẹ̀lẹ́sẹ̀ kíkú olórí burúkú tó gbé wa o wá ń bẹ̀bẹ̀ mi tún sọ̀rọ̀ mo fún ẹ space ẹ wọn ní space mi o wá sọ̀rọ̀ sẹ́mi are you crazy no ṣọ́ sí wí ni jọjọjọ guy má tọ́ mi mi tó ẹ no find me I no go find you stay for your level or else. bébí ṣe wọn pé tí alábá gbé níṣẹ́ lè kékeré agorí ẹ̀ torí kò sí insult sí mi nígbà torí ọ̀rọ̀ ẹ̀ kò sí wọ́ọ̀sì tí mi ní gòtún torí ọ̀rọ̀ ẹ̀ ajákájá kan lè gbó mọ́ mi ọ̀pọ̀lọpọ̀ pọ̀lọ̀ lè ṣe gidi sí mi lára máa gbà all just because I want to prove my undying love for you. but kí ni problem ẹ ó ti máa ń sọ̀rọ̀ jù bóyá ọ̀rọ̀ sísọ yẹn gan ni ò jẹ́ kó wà lọ́wọ́ ẹ̀ because ọ̀rọ̀ ẹ ti pọ̀jù ẹjọ́ ẹ ti pọ̀jù kí ló tójú òkè ń tì ẹ̀ náà kò sí nǹkan kan tó mọ̀ ṣe the only thing tí mo mọ̀ tó mọ̀ ṣe nìkan burúkú tó wà lábẹ́ ẹ̀ bó ṣe ga tó bẹ́ẹ̀ náà ló ṣe gùn tó ó níròónú kankan wà ní àṣẹ bí mo satisfy lórí bẹ́ẹ̀ ṣe bí mo satisfy lórí bẹ́ẹ̀ it's easy all about that ó ráwọn ọ̀rẹ́ mi bó ṣe ń look good ni. kò tó gbogbo lọ́wọ́ aago tó wà lọ́wọ́ èmi mo rà fún ẹ kò sí nǹkan kan tó ní níbi tí tiẹ̀ ti ń ba èdè irun tó ti ń wù lórí ẹ̀ láì tí ì dàgbà orí kójú òtí orí kórí ẹ̀ ò pé padà lẹ́yìn mi orí burúkú bá mi ó bu wèrè wo ó ti jọ mí mọ́lẹ̀ tó mọ́lẹ̀ mọ́ ó mọ ọkọ tó ti dá sí mi lára ni mo ti ń sick gbogbo nǹkan kò sí nǹkan tó ní kò sówó wàá máa sọ pé kéṣe fún satisfy ṣé ẹnì kan ni wọ́n fi ṣe láì fún mi ó ti lọ tó bá tẹ̀ ṣe tọ́jú ìlọ òkè ó ti bù jù. sori màá reduce velocity tí mo fẹ́ lo ilé tó bá gbìyànjú fún àwọn àlefà mo lè má fọwọ́ kẹ́ mọ́ kókó bá kó fẹ́ máa fẹ́ mi ni èmi kọ́ mo fúnra mi náà ló fún mi kí ni kí n wá kí n fẹ́ bọ́ náà jà ni. mo mọ̀ pé tí n bá ní kó lọ wàá lọ ṣùgbọ́n wàá tún padà wá wo bó ṣe wá ń lọ yìí àlọ́ rámírámí là ń rí òyìn kan rábò ẹ̀ má padà wá sínú hostel yìí mọ́ má dá òkúta sínú yàrá wa wàhálà ló ń dá fún mi pẹ̀lú nǹkan burúkú tó wà lábẹ́ ẹ̀ tó gbé káàkiri yìí òun hot life òun ṣe mí léṣe bí ìṣe mọ́. ó yá wẹ̀rẹ̀ ni wọ́n ní kò bá dà àbúrẹ́lẹ̀ àbẹ́ ká change ẹ̀fọ́ ẹnu rẹ̀ burúkú ọmọdé sùn kalẹ̀ ojoojúmọ́ ló ní tíà bí ẹ láìṣe kó bímọ. ojoojúmọ́ náà fọ mi mọ̀ náà fọ mi mọ̀ ẹ kó mi sí bọ́ta ẹlẹ́sẹ̀ gígùn. ẹ bọ́ta ọ̀dọ́ ní third leg. ọmọ ló gbé sáà. ọmọ ọ̀dọ́ mọ̀ ẹgbẹ́ ẹjọ́ wa. olóṣì pẹ̀lú burúkú tó kó sábẹ́ ó tún wọ skinny jean. òun nìkan kọ́ ló lè ṣe owó gan bọ́ ẹ̀ lè lóko kẹ́ sorry. bọ́tà. But a few weeks ago, I went in the supermarket. gbìyànjú àti wá ẹ fún 3 weeks nígbà tó yá mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ gbogbo wọn sọ fún mi pé àwọn ọ̀rẹ́ ẹ kó tó di pé mo gbà fẹ́ẹ̀tì mi gbogbo ìgbìyànjú mi láti rí ẹ àbọ̀ ló já sí i. 3 solid weeks. So it took you 3 weeks to look for me. Lẹ́yìn ìgbà tí ajá àti tèmi ti dìbò lórí. Ṣé bí wọ́n bọ̀ wọ́n ní tí ajá bá dìbò lórí ó máa ń bòyàn jẹ ni? Ajá àtèmi ò máa bòyàn jẹ. Ara ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bùṣọ.
pé akẹ́kọ̀ọ́ ní ìjọ sísè máa fi ṣàlàyé. Mo ní gbogbo ọ̀nà tó bá gbà láyé mo máa fún láti fi lówó. Luckily for me, I have Bọ́lájí. Bọ́lájí introduced me sí ìyàwó. Ìyàwó máa kọ̀kọ̀ máa jáwó. Lọ́sàn-án lálẹ́ láàárọ̀ ni mo fi ṣàṣẹ mi ò pa ọ̀nà ẹ̀. Sẹ́lẹ̀ tó gbé into ìyàwó plus ẹ̀. Àwọn ibi tí wọ́n mú mi lọ́wọ́. Mo ní kí bóbìnrin sọ pé tí bá di bóbìnrin sọ ní bí àkáṣe ìmójú ara àti tèmi kí n wá never expected those gonna affect me. Nǹkan tó sọ méjì kò fún fóònù. Bísí look at me, I used me. Ó tó yẹ kó sá lọ Malaysia pé káṣí inú má bàa tú. Báwo kò bóyá gbogbo tí ló wà òyìnbó máa fi mú fílẹ̀ kiri kọ́lẹ̀ òbí mi náà lọ ta kídìní. Mo máa parí school. Bísí mo máa parí school. You know me. Are you crying for me or you're crying for you? Ẹkún mi ló sún àbẹ́kún ara ẹ̀. Àwọn àgbà mọ̀ ni wọ́n ní tí wọ́n bá kú máa ń fi irú bojú ni. Tọ́kọ̀ dẹ̀ bá kú ìṣèbọn ọmọ ẹ̀ ló máa fi rọ́pò jọ́. Look at me. Bísí look at me. Kí ni mo fẹ́ fi rọ́pò? What? Look at all I have. This, everything I have. All this. Who is going to inherit all this? Look at it. Táwọn ní gbogbo ẹlẹ́yìn. Ayé mi bá mi gbọ́ wọlé. Ṣẹ́ẹ̀ṣẹ̀ mi ni àbí ìwà mi ni. Àbọ̀rọ̀ kan ni mo ti sọ sẹ́yìn o tí ó yẹ kí n sọ ni. Níwọ̀n ìgbà tó ti sọ gbogbo ọmọ tó sọ fún mi ní tí mo kú mi ò ní nǹkan kan fi ṣe mọ́. Àbí ṣó pọ́sibù kóbìnrin kan jókòó tí ọkùnrin tí ò lè ṣe ni? Kò tún wá ṣe pé kò lè ṣe lásán. Àtúnijọ bí ọmọ. Ilé ayé ò wá lè wá. Madam, ìbànújẹ́ gbà ni o. Kò sí obìnrin tó lè fẹ́ ọkùnrin tí ò lè ṣe. Èmi tẹ̀ tó ti wá kó lọ síbẹ̀. Mo ti fi ìpè mo ti rọ́kọ nìyẹn. Wọ́n tàn tí ò tí ó ṣẹ̀ṣẹ̀. There must be a way out. Àbúrò kí ni way out? Ẹ jẹ́ kí n tún ló bá fáwọn ọmọdé tẹ̀síwájú lọ́wọ́. Ọ̀rúnmìlà bàbá àgbọ́n mi rè gún àtòrí ẹni tí ò sún ẹ ṣe ẹgbọ́n bó ló ṣe ṣe bá a fẹ́ máa lójú ayé náà bá a fa máa lẹ́sẹ̀ àrìn. Sorry madam, ọkùnrin mélòó lẹ pàdé ní ọjọ́ tí ẹ sọ yìí? Mo rí àwọn ọkùnrin kan ní abírìndé ni. Òun gangan ni. Lóòótọ́ ni mo rí ìrìndé lọ́jọ́ yẹn. Nígbà tí mo kúrò ní interior store mi tí mo dé supermarket, níṣẹ́ ni mo ti ń take stock àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ibi tí mo ti ń wo kámẹ́rà ni mo rí pé ọkùnrin kan fẹ́ wo inú supermarket lọ́jọ́ yẹn. Àmì tí ẹ̀já bó ṣe kọ́kọ́ rí tí ń pọ̀ lórí ẹ̀. I was so scared but later ni mo mọ̀ pé ní ìjọ ojú ẹni tí mo mọ̀. Àwọn oníkan yìí ti bá mi lọ sáré bá ẹni tó wọlé yẹn o. Nígbà tí pa mi máa padà wá bá mi, wọ́n ní security post ló wà apply fún. Ṣé kí n má parọ́ fún yín?
mi tó wà lára àwọn èèyàn tí mo ti ṣe nǹkan burúkú fún nígbà tí mo wà ní school. Ìgbà tí à ń lo àsìkò wa ní school gbà yẹn ni mo ti ṣe àwọn nǹkan tí ò dáa fún èmi àti àwọn èèyàn kan ní school láti fi ọgbọ́n gba owó lọ́wọ́ ẹ̀. Ló fẹ́ rí mi fún? Ìkan lára àwọn babaláyé mi ni ó wà lọ́wọ́ ẹ̀ gan, he's got so much money on him and. Ṣó fẹ́ ká lọ rọ̀bẹ̀ ni ká lọ ka mọ́lé ká gba gbogbo ẹrù ẹ̀ ká gbà wá ṣé kò tó fẹ́ ká ṣe ni. No, mi fẹ́ kẹ́ rọ̀bẹ̀ because àwọn èèyàn really kò sílé mọ́nsìn. I want you guys to dupe him for me and so I can get money. Fẹ́ ká dupe? Yes. Bí èlò ló fi pé àwọn fẹ́ dupe ṣé owó tó gara ni àbó táṣẹ́rẹ́ tá a dé òun lè ṣàbí owó tó gara tí mo ní láti involve àwọn strong hands. Mo ṣe pé bóyá owó pàbó owó pọ̀ lọ́wọ́ bọ̀ ó wà stingy sí mi lately and mo feel pé mo fẹ́ ṣe àwọn kankan tí mo ní ìdókòwò fún so mo ti fẹ́ ó ti máa ń ṣiṣẹ́ fún mi tẹ́lẹ̀ náà. So guys mo ní láti mọ̀ tó bá yẹ kó mo fẹ́ involve àwọn èèyàn ni àbí nǹkan tí mo fẹ́ dá ṣe ni you get ọmọ ṣe ń bèrè ọ̀rọ̀ rẹ lọ́wọ́ ẹ̀. Yeah, because mo fẹ́ change car mi then mo fẹ́ move sí hostel táwọn big girls wà yẹn ìdùnnú mo dẹ̀ ti ní kó fún mi lówó láti ọjọ́. tó bá ń bọ̀ ní level mo ti dé ìjọba ṣùgbọ́n. I was staying. Má ṣe pé wàhálà. Okay guys. Ẹ wọ́n mọ̀ ọ́ díẹ̀. Kí ló ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀? Bísádé, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Mo ti ń pè ẹ́ látàárọ̀ o pick calls ẹ̀ even though reply messages mi. Kí ló ṣe ẹ́ now? Báwo ni mo ti ń pè Stain? Kò pè kò lẹ̀. Stain, maybe something is wrong with him. Kó má jẹ́ pé Stain fi ṣe jàmbá tá fún jàmbá rẹ̀. No, try kó pe nọ́mbà yìí sí. Ṣebí mo wà ń bí sìn, call him and let me talk to him. Jẹ́ kí mi gan bá sọ̀rọ̀. Àbí mi ni mi mọ nọ́mbà tí mo dá. Ó yẹ kó tó bá mi pè é. Uncle call ended. Time be down. Call ended, no call. Uncle call ended. Hello? Sade, how far? Kí ló tó gbé fún ẹ látàárọ̀? No vex, I don't pick your call since. I dey inside one meeting and the thing dey very important. You got serious parole they do. Níbo lo wà? Iṣẹ́ ńlá níṣẹ́ tó gbé wá yẹn o. Iṣẹ́ ẹ̀ta gan. Wọ́n believe why agree gan ṣá. 2.8 billion ló invest in the business. Níbo gangan lo wà? Nǹkan tí mo ní kí n sọ fún ẹ gan nìyẹn. So iṣẹ́ yẹn tóbi gan. So mo like to invite àwọn èèyàn from Iran, you know, mo invite àwọn me from Germany, o get, mo dey tún àwọn big boys lájọ wà Nàìjíríà láti fi pull out business yẹn. So nígbà tí a máa pín owó yẹn wá 20 tí mo. So ní bínú sí kan tó máa di ọwọ́ ẹ o. Fisade, sorry, I am glad to tell you. Nítorí pé mo mọ̀ pé o ò lè sọ fún anybody. Okay, ṣé mo ń ṣẹlẹ̀? For my family, I'm an orphan. Mo ṣe ń pẹ́ sọ̀rọ̀ yìí, mo ń lo airport ní straight. For my friends, Ọ̀yọ́ ló wà, kọ́ni bá wẹ̀ kò ṣe. Bá mi sọ̀rọ̀ now, babes, kí ló sọ, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ now? Talk to me. Is he traveling? Ṣó fẹ́ travel ni, kí ló ṣẹlẹ̀ now? London, Dubai. Kí ló ṣẹlẹ̀? Okay, kò burú. You will give him a trial. O ti fa sọ nìyẹn o. Ṣé mo ti fa sọ nìyẹn? Ọ̀rọ̀ mi là ẹ́ parọ́. O ti fa sọ nìyẹn o. Ìfà. Ọ̀rọ̀ mi là fa sọ nìyẹn o. Kí ló lè ṣẹlẹ̀? Ọmọ tó rẹwà tó ṣe é wò.
èdè ọ̀la mi. So ṣe rántí sexy name tó máa ń pè mí. Is it ever possible kí n gbàgbé orúkọ yẹn? So báwo ni family? Family. Bí ìmọ̀ ní family kankan lè kankan. Láti ìgbà tí mi ti rí Rìndé mi ti nífẹ̀ẹ́ ọkùnrin kankan mọ́ nílé ayé mi. Lóòótọ́ ni mò ń pàdé ọkùnrin, ṣùgbọ́n kò sí ètò dàbí Rìndé mi. Time bomb ticking. Kò ṣe máa ti lọ kó dúró di ọ́nìmọ̀ wa. Anyhow, what? Can we drink to that? Kótó ẹ̀yin wá sí ṣọ́ọ̀bù mi ẹ wá jẹun ẹ̀ fún mi lówó òun mo wá gba owó tẹ jẹ mí ni mo wá gbà. a ní kó lọ padà wá lálẹ́. ó dà pé ẹ̀ ń wá wàhálà kí ni kí n lọ ẹ wo mo ti dé mo dẹ̀ wá gba owó mi ni mo máa gba gbogbo ẹ̀ pátá kí ni kí n lọ. ẹ ṣe mọ̀ kan tó bá dalẹ̀. ẹ má ṣojú sí mi ó dà pé ẹ fẹ́ rí wàhálà ó dà pé ẹ̀ ń wá wàhálà brownie day torí mo ti fi brownie day sí ẹ ń jẹ ẹ jọ ẹ má bá mi ṣojú jọ ẹ wo ẹ ń jẹ mi gbogbo owó mi máa dẹ̀ gbà pátá 880 ni òní dín kọ́ bọ̀ ṣe ń gbọ́ kọ́ kékeré báyìí kò ní di ẹ wo ẹ fi mí lẹ̀ bọ̀rọ̀ ànìdè. ẹ ṣeun. change 120 mi kọ́. change wo ojú òtí ẹ̀ tí yín ẹ̀rẹ̀gẹ̀ àwọn ló sọ fún yín máa jẹun tó àṣírí àǹtí owó yín ó máa ròkè sí ni. ọ̀rá ìsà ó ní gbé 20 kú ó máa fi 120 tó kún ẹ̀ máa fi jẹun owó tó ń mú lọ yẹn ti pọ̀ ju 120. ṣe actually irú nǹkan báyọ̀ ṣẹlẹ̀ mo ò jẹ́ lówó rí ó ṣe gidi gan. It's not a problem. But níbo la fẹ́ gbà wọnú ilé ẹ̀ ń gbogbo bíbá ẹ̀? Eléyìí. Ibi. Okay, bóyá ká wá bìkan ká jókòó sí níta yìí nà torí orí I will need a fresh air. Ọrùn yín kọ́. No, the weather is fine. You sure? Yes. Okay. I need fresh air. Jẹ́ n wá bench. Okay. Ẹ̀bọ̀ ìwọ sì lè wá sí ìwánsìn ìnà tó wá. Sorry, palace tèmi ti ń rule world tèmi lélẹ̀. In fact, àwọn Yorùbá wọn máa ń sọ pé tó ń jẹ bá ti kúrò lọ́rọ̀ èèyàn pé iṣẹ́ ti dínkù. But believe me, I don't totally agree with that maxim. For me, pé tíyàn bá ti nílé lórí tó ń rí bí wọ̀ tó ń sùn tó ń jáde tó ń dé lálẹ́. In fact, ó lè wà mẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún tí ò bá jẹun tí ò dẹ̀ sọ fẹ́nìkan kò sẹ́ni tó máa mọ̀ náà. Àbí kí ló rí sí nǹkan tí mo sọ yẹn? I think you're right pẹ̀lú nǹkan tó ń sọ lóòótọ́ because tí èèyàn bá ti nílé lórí appreciate bó ṣe and for you this place is not bad. èrè owó mi dà ọjà tí mo kó fún ẹ ò kówó wá fún mi rí ọjà mi ò rí iye owó mi ò rí. Ìyá Ṣakira ẹ ṣì lọ́nà ẹ padà wá mú lálejò. no mo fẹ́ gbowó mi ni owó mi ni mo wá gbà. Mama èlò lówó tẹ̀ ń sọ̀rọ̀. 3,000 lówó mi mà. 3,000. 3,000 lówó mi.
ẹ ṣe àǹtí ẹ ṣe mo dúpẹ́ mà. mo fẹ́ kó wá dàgbé gbogbo ìgbà ló máa fi ń ṣe kíní báyìí. tí n bá fi owó túnbọ̀ bọ́ iṣẹ́ tán èmi gan á mọ̀ pé ọkọ ni mo fẹ́. eléyìí kankan náà pè ládé orí kò dàbí Fọlájù tó jẹ́ pé ẹṣin ní ìwé lásán àwa wí tán ó lóun ti fi kinní kan ṣe ìmọ̀ ránṣẹ́ ni kinní ẹ̀ máa ti ń gbérí ó máa ti ń gbérí pọ̀pọ̀ yìí ní nǹkan lábẹ́ ṣáá. Fisade. In fact, ṣé pé mi lè lè ṣé ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi kan ni. Èmi náà ni. Tẹ́lẹ̀ náà tẹ́ ẹ̀ jẹun àbí kí n tẹ́ ẹ̀ mọ ibi tó ń jẹ gan tí màá ti wà. Now tí wọ́n rí aṣọ wọ̀ mo jẹun, moving around. And I mean, the life is no longer bleak as it used to be. All thanks to you. Honey, you stop saying you're so grateful. If I don't do it, who will? Tí wọ́n jẹ́ pé wọ́n ní wà ní position tí wọ́n wà lónìí, wọ́n pé ó máa ṣe ju gbogbo wọn tí wọ́n ṣe lọ. I know you very well. And it's just some months to our wedding. All I want for you is to be happy. Before and after the wedding, I just want you to be happy. Major concern nísìnyí iṣẹ́ gbogbo àwọn ibi tó wo contract sí. Mo ti pray pé kó yé, so that we can be happy together and everything will be fine again. In fact, we will not have any feasibility studies tomorrow. I'm hopeful that it will turn out well. Give and take. After 7 months, I'm so sure they will start reaping the profits. Thank God for this. Okay, to pay for number then. Me nearly pay it bí mo ṣe ń wọ̀ yóò dàbí pé kí n má lọ síbi iṣẹ́ rárá nígbà àti a máa fẹ́ ní owó ǹsìn kò fi gbé cab ìfẹ́ kókó bọ́ọ̀sì wọn I want to take cab ordinarily you know kí n drop it but then some nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ sáà get you something for a cab. ọmọ o ti lọ sí ọwọ́ o ti sí ọwọ́ ló bá mi sí mi. báwo lè ṣe ń ta. bàbá mo ṣe wí lọ wá bíbí yìí. àbá òun sáyẹn ìkéré ni ẹ wo wọn fún àkàrà tá ń bìjọ. aṣọ tí ọwọ́ ní nǹkan láti ṣe bọ́ọ̀rọ̀ owó là ń sọ. àbá 200 la máa ń ta o. 200. ó yá 500. àwọn yóò gbé dání ni o. mẹ́ta dì ó yá. wọ́n gbówó yẹn dání ni o. onílé.
Jókòó wọ̀. Ìbákowó sí ẹ lọ́wọ́. Oyè mo ti ní 500 ẹlẹ́gbà. Ilé kan fi yẹn keep aside. Onílé word. Oya kó lọ. Oya orí. Tábáyé lẹ̀. O ṣe. Wá sí eré ẹ mọ̀. Oya gbà. Ẹ mọ̀ oya. Oya na ẹ̀dá. Kò tí mo sọ okolo ní pé kí n dá tèmi jọ ẹni tó láyé gbà ó ẹni tó lọ lò ó yá dáwó padà ó ṣe gan ọmọ pẹ àjọ jẹ ni o àjọ jẹ ni o àjọ jẹ ni o àjọ jẹ ni o ẹ máa lọ ní iṣẹ́ mi náà mo mọ̀ mo ti ń pè é. àìní sùúrù ó ìfẹ́ lọ ó yá bàbá ó yá ó lọ náà yìí ó yá gbẹgbẹlẹ pẹ̀lú jẹ́nu tó wà lẹ́ orí ẹ pé ẹni tó láyé gbọ́ wọ́n ti fi wọ́n ta sàn lé o. Dúdà, oya, dálẹ̀, dálẹ̀. Túsì kí ló ń ṣe tó ń ṣeré ni ẹ gbàgbé ń ṣeré bá mi kó ẹ̀ kó tó ṣe lẹ́ni eléni. Ó ṣeré ẹ̀yìn ó yẹ ti já lọ ọ̀dà bàbá. Ó ṣe bàbá ṣe fún mi wà lọ ni. Aṣèré ẹ má wọ ẹja ṣe 500 ló pọ̀ ọ́. Ó yá máa ṣe owó yẹn o máa ṣe owó yẹn o. Orí ẹ pé bẹ́ẹ̀ ó yẹ jáde. Ẹ má wọ ọyá dà lọ ọyá dà ọmọ ìyá mi orí tí mú mi ọyá dà mo ti fẹ́ jẹ owó yẹn àwọn ìwà jẹ owó yẹn. Okolo ẹgbẹ́ ọmọ pẹ́ jẹ́ kó lọ. Oye. Ọmọ tí mo wá ní project ẹ̀yìn lọ́bùsì ẹ̀yìn ọmọ pẹ́ kẹ́kí parí. Ó tún lọ náà ni. Màdí mi gbàgbà èèyàn ní ó lè fi ṣe máa lọ kó máa lọ. Kó lẹ̀ já máa lọ. Àwọn onílé o bíbá nílé wa o tó class ta fóònù sí ìgbàlá máa darí sí o. Ẹ̀jẹ̀ sọ̀bù pẹ̀lú dáa wà ẹ̀jẹ̀ ká ṣeré ètò ayé ẹ̀. Ẹ̀rọ kówó wá lé ẹ̀rọ kówó sí wá lé. Ọ̀yà àwọn ẹ̀fẹ́tì yìí. Ọmọ ìyá mi wá kásẹ̀ yẹn. Ọkọ̀ ọ̀rẹ́kẹ̀. Ìyí tamọ́. Kí ló tí wọ́n fi ẹ̀ látara tó pé fún mi? Maybe you can oh, fún mi ní kan nínú àwọn phones tó wà lọ́wọ́ yẹn, I mean the iPhone. And lórí yẹn má gbé call mi kankan. But tí Mr. Johnson bá pè, pick ẹ̀ kó dé sọ fún wọn pé I'm in the middle of a meeting. I always get back to him. Okay? Okay, gbà lè jókòó sí ọmọ tó. Kò tiẹ̀ wá yí rárá mọ́ báyìí. Contractors náà bá àti máa débẹ̀ ó ní papers mi quotations mi everything is alright but àwọn tí award contracting fẹ́ nìkan kí n tó dé. Ti sùn fed up. Again? Mo feel pé nígbà tí mo wà ní school tó máa ń bá mi tájọ máa ń jáde nǹkan bẹ́tà ju bí mo ṣe bá ẹ̀yìn lọ and ó máa ń gbé mi àtàwọn ọ̀rẹ́ mi jáde tó máa ń fún mi lówó. Àbí orin wo la fẹ́ kọ sígbẹ̀dú ilé ìbẹ̀? We need to keep trying. Ọkọ mi, a máa ń pe ọ̀rọ̀ yìí lówe.
ó máa ń láàárọ̀ nínú. Kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ líle ló máa lè sí. Because ó dàbí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí ń affect mi fúnra lára mi. Gbogbo àwọn ọjà mi tó yẹ kó wọlé kò wọlé. Àwọn tó tún máa wá gba ọjà lọ́wọ́ mi bulk mi ì rí wọn kán wá. Gbogbo owó mi tó wà ń ta wọ̀ wọlé. Kó má lọ jẹ́ wípé ọmọ ẹlẹ́ran mi fẹ́ wá máa jẹ gbogbo. Darling, sorry, èmi náà ti ń rò ó. Mo dẹ̀ rí pé lóòótọ́ ó ti sápá sọ́tún sápá sósì láti fi ràn mí lọ́wọ́ náà ni. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí tó ṣe náà, ojú kan náà gbogbo ẹ̀ ṣì wà. Ó ti wá ń sún èmi gan fún ara mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan mọ́ bí ṣe máa sọ ni, ṣùgbọ́n wọ́n wò pé bóyá ká pínyà. Kó má lọ dá pé mo fẹ́ fi títẹ̀ mi mo fẹ́ fi kó báyìí. Okay. Ṣùgbọ́n kan bẹ́ẹ̀ kó má sọ nǹkan mọ́ for now. Má sọ nǹkan mọ́. Jẹ́ kí n délé lọ́la. Tí n bá délé lọ́la máa mú nǹkan tí màá ṣe sí ọ̀tọ̀ mi. Let's leave that for now. Kí ló máa jẹ? Kí ló máa mú? Jẹ́ kí n bí wá nǹkan tó máa jẹ. Ṣáyàmọ́ ni àbí kádàrá ni Ọlọ́run ló mọ̀ o. Ọba àánú ni ọ́, Ọlọ́run àánú, ìlànà ẹ̀ kì í ṣú. Fàánú gbọ́ tèmi, fàánú wo iṣẹ́ mi, ṣíjú àánú rẹ̀ wò mí o. Jẹ́ kí n ráàánú gbà o, má fẹ́ ṣe mí bí mi. Kí ló lè ṣẹlẹ̀? Ọmọ tó rẹwà tó ṣe é wò, tí ó dẹ̀ lórí ọkọ. Sórí ni, ṣáyàmọ́ ni, àbí kádàrá ni, Ọlọ́run ló mọ̀ o. Olúwa wá bá mi gbé, alẹ́ ti fẹ́rẹ̀ lẹ̀ tán, òkùnkùn ṣú, wá ràn mí lọ́wọ́. Gbé orí mi sókè, jẹ́ kémi náà tẹ̀gbẹ́ láyé o. Kí lẹ́nu ọ̀rọ̀ o, ní kẹgbẹ́ mi gbé ṣe rere. Kí ló lè ṣẹlẹ̀? Ọmọ tó rẹwà tó ṣe é wò, tí ó dẹ̀ lórí ọkọ. Sórí ni, ṣáyàmọ́ ni, àbí kádàrá ni, Ọlọ́run ló mọ̀ o. Kí ló lè ṣẹlẹ̀? Ọmọ tó rẹwà tó ṣe é wò, tí ó dẹ̀ lórí ọkọ. Sórí ni, ṣáyàmọ́ ni, àbí kádàrá ni, Ẹ tó nílé ni mo béèrè. Brọ́dà mi nìyẹn, rọra pọ̀ sí. Wọ́n dẹ̀ wá sí around o. Pọ̀ sí. Mọ́mí àfẹ́sọ́nà mi, Ọlárìndé mi. Ọlárìndé? Brọ́dà Ọlárìndé, àwọn náà tàbí báyìí fún ẹ̀gbọ́n mi pẹ̀lú gbogbo properties nínú ẹ̀. Mọ́mí Ọlárìndé sábì báyìí fún yín ẹ̀gbọ́n yín. Ok, ẹ jọ̀ọ́ ṣé mo ibi tán wà? Ibi tán mo mọ bẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè mú mi débẹ̀ àbí báwo? Mo mọ address wọn bó wà nínú diary mi. Pẹ̀lẹ́. Ìyá ẹ̀ ló ti lọ ni. Wọ́n là ń gbé. Ríde, orí àtàrí ló ṣe jókòó sí látàárọ̀
àárọ̀ tó ti jí ojú kò ti ata lóru màṣẹ jẹ́ kó ní kọ́mi tó ṣàánú ata yìí ni ṣé ní kọ́mi tó ṣàánú ẹ̀ ni. ọmọ sunkún lẹ́yìn ẹsẹ̀ gbogbo ọmọ yẹn kó gbẹjọ́ kò kó wá nǹkan tó máa jẹ bó jẹ́ gàrí àbomi gàrí ló máa fún mu ó ṣe yẹn ó ṣáájú ọmọ ojú kò ti ata òru màṣẹ ata. ó ṣe ní ìtẹ́lọ́rùn báyìí. kí ló sọ sí. èmi ni mò ń bẹ ṣàtà èmi ni mo gbọ́mọpọ̀n. ẹ gbà mí sọ ṣẹṣẹ táwọn ẹgbẹ́ ẹ̀ ṣe lélẹ̀ onípèsè kan tó ṣe òtẹ́mi náà ṣẹṣẹ táwọn ẹgbẹ́ ẹ̀ ṣe lélẹ̀ ṣé kò tó yẹ kó ti ṣe láàárọ̀ kùtùkù rẹ ó níṣẹ́ lọ́wọ́ ní kankan lọ́wọ́ àti máa bẹ́ẹ̀ sọ́nà máa ṣàjíjì ni. ṣé o mọ̀ pé àwẹ̀ tí mo gbà ó ti tó mo ì jẹun látàárọ̀. ará àdúgbò ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ ọkọ̀ alápá máa ṣiṣẹ́ ó ní tìjú tó ẹ kò ní tìjú ni ìwọ́jọ́ yẹ kó wá ṣẹṣẹ ó wá ṣẹṣẹ ó ṣe kókó sọ́fẹ́ mi pé ìwọ kọ́ ló kó bá mi ni ilé oṣù kọ́ ló kó bá mi ni ìwọ ló bá yé mi jẹ́ mo mọ bí mo ṣe tó gbà tó wá fẹ́ mi gbà tó wọnú ayé mi lóye pé mi ò lè rí kankan ohun kan tí mo kó sí èmi mo lówó lọ́wọ́ tẹ́lẹ̀ kí n tó fẹ́. Mommy Bola gave me this. Oh, she did? Okay, go and bring up now. Go and bring up now. Ọlọ́jú kòkòrò ni ẹ́ ó yẹ kó mọ́ fúláwà ṣe ti gbà ṣe bí ìwọ lọ gbé sínú fún 9 months wá ṣọ́ ààrẹ o. Wo má fún ọmọ mi lẹ́yìn jàre kó fúnra ẹ lọ síbi. Pẹ̀lẹ́ jàre. Ìjàre yẹ́ ẹ̀ lójú ti ìyàwó náà là ń lọ. Bring 3 cups o so I can share it equally. Ṣé àgbà kó fi pẹnu sí? Mu wá o ṣe. Ó yá bring cup. Fáṣì gbélẹ̀. Lókìnílẹ̀ kò lè. Bring 3 cup. O ṣe ìwọ lójú tì. Oh my God damn. Ṣáwàdà nílé ìyá mi. 20 million. Kí ló ṣe? 20 million. Kí ló ṣe? Ọmọ yìí ti gbóríire wọlé yìí. Àti 20 million. Kí ló ṣe? Kí ló ń ṣe? Kí ló dé? Aládùúgbò ẹ gbà mí o ẹ gbà. Baby. Yeah, looking pretty as usual. Thank you. Kí ló yẹ tó ṣe pé? Mo sáré yà pé fún ni. Bọ̀bọ̀ ṣé ó sọ pé ẹ ti má rí ẹ̀rá yàrá mọ́ ni? Oh, bíbí fi yẹn lè jọ. Ọ̀yà bọ̀ṣẹ̀. Àwọn tó rí yàtọ̀ wá bí báyìí. Ó lọ ń sùn. Ìwọ sọ fún mi pé gbogbo eré la máa ṣe lónìí. Mo mú rẹ wá ní ṣe bí wà ló pé oṣooṣù ó ti dé báyìí. Má gbé yẹn wá rọ. Fúnbí ọmọ yóò máa bímọ. Fúnbí kí ló ṣe ẹ̀sìn ọmọ yóò máa bímọ kẹ̀. Fúnbí.
wọlé sùn lálẹ́ àná. Ṣé náà ni mo wọ̀? Mo lọ sọ́dọ̀ Fọlájú. Mo wá délé mi ìbá ńlé. Mo rí ibi tó ti ń fọ̀rẹ́ mi ní kọ́kọ́rọ́ mọ́tò. Ó ti wá fi ọ̀rẹ́ mi débi pé ó tún wá fún kọ́kọ́rọ́ mọ́tò. Kí ló pa ọ̀rẹ́ mi gangan náà? Kí ló pa Bọ́jú? Pè Ayinke. Ní láti pè Ayinke. Kí ló máa mi kárọ̀? Ẹ má bínú pé mo jí pè yín láàárọ̀ kùtùkùtù. Níṣe ni mo dé lálẹ́ àná torí mi ni mo drive ara mi lánàá yẹn. Ó wá rẹ̀ mí gan-an. Mo tiẹ̀ ní kí n rest díẹ̀ ní orí couch mi ni o. Ọmọ yìí tún béèrè pé kí ni máa jẹ, mo ní kó má wọrí pé tí n bá ṣe tán máa pè. Mo tiẹ̀ ju wíìgì mi síbì kan, gbé báàgì mi sí ẹ̀gbẹ́. Mo dẹ̀ ṣe sùn lọ nìyẹn. Màmí nǹkan tí mo rí ní ojú àlá yìí ní agbára, ó dẹ́rù bà mí. Màmí mi tí ìfẹ́ gbà pàlà ni. Ẹ má jí wá àmọ́ ẹ lè wá láàárọ̀ yìí náà. Ẹ má káyà sókè màmí, kò tó yẹn. Ẹ ṣáà wà àmọ́ ẹ má jí bẹ́ẹ̀. Ó dà màmí. Ẹ kí n pè bàbá. Oníkà tó lọ ṣẹ̀dẹ̀ ká kọ́kọ́ tún ẹ̀dẹ̀ ṣe náà. Torí tá a bá tẹ̀dẹ̀ dé o, ṣe mọ̀ pé ẹ̀dẹ̀ là ń padà bọ̀. Ó dàbí pé gbogbo mo ṣe sọ pé mo jí tán kí n tó mọ̀ pàlà ni o. Ṣé mo tẹ̀ ní kí n relax ibi tí ẹ jókòó sí ni kó tó di pé òun gbé mi lọ? Aṣọ tí mo wọ̀ lójú àlá yẹn náà ló bá mi jí. Níṣẹ́ ló dàbí ìrìn àjò ọdún 6. Gbogbo nǹkan tó wà lára mi lójú àlá yẹn ló bá mi jí. Èmi ò mọ̀ pé aláṣẹ lè rí ìbá yẹn o. Níṣẹ́ ni mo rí àwọn ọ̀rẹ́ mi méjì ní ojú àlá yìí, Gbọ́njú àti Fúnbí. Níṣẹ́ ni Fúnbí fẹ́ Fọlájú tí Gbọ́njú fẹ́ rìn dé. Kò tí ì yé mi o. Fátádé, màmí, Ayinke, mo máa ń gbọ́n ẹrú sì ń bà mí. Àwọn méjì máa kú lójú àlá ni. Fisade, mo ti ní Ọlọ́run á kọ́ wa mọ́ ṣe. Ṣé o wá rí àlá tí o ní ọlá ẹ̀ torí àwọn ọ̀rẹ́ ẹ̀? Ìwọ gógó ló máa ṣẹlẹ̀ sí o. Ẹni sùn àwọn méjì kú ni. Ìgbà mi mo dáhùn. Wọ́n yẹ kó sùn ọmọ ìsánú mi. Ṣé ẹ rí tó bá ṣe wípé èyí tí ó lówó ẹ̀ òun lẹ fẹ́? Ọjọ́ tí ẹ bá ti gbìyànjú tẹ lájọṣepọ̀ pẹ̀lẹ́ lómi ìta, ọjọ́ yẹn lè máa jáde láyé. Bí mo máa kú. Tó bá dẹ̀ jẹ́ èyí èkejì yẹn tí ò ní yẹn náà lẹ́fẹ́ lílọ, ẹjọ́ máa tálíkà bí èkúté lè jọ ti. Tó ní ẹ ní sùúrù, ẹ farabalẹ̀, kò tán ẹ jẹ́ ńlá àdẹ́jọ́ kò tán. Ọjọ́ tí àkọ́bí yín bá mú ròyìn ayọ̀ tọ̀ yín wá ẹ gbọ́ báyìí, ọjọ́ yẹn náà lẹ. Tẹ̀mí bá mi, ta ló máa gbà mí? Yé ti gbà mí o, yé ti gbà mí ọmọ kan ṣoṣo, ọmọ kan ṣoṣo bá yẹ kí n wọlé sunkún ọmọ ìṣàánú mi. Ṣé kò lè fa ọmọ méjèèjì lẹ̀ ni? Ó lè fa ọmọ méjèèjì lẹ̀, àmọ́ o kò kàn ní ládé orí mi, kò dẹ̀ ní gbọ́ pa, kò ní gbọ́ po. Kí ni mo ṣe é sí mi ni mo ṣe ẹ̀ṣẹ̀ kẹ́yọ̀ kan ṣe mí ni? Madam, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ má sọ̀rọ̀ òdì sọ́lọ́run o. Ọlọ́run ti fún wa pé ká yàn èèyàn, ọmọ ènìyàn ló mọ èèyàn bó ṣe wù. Ẹ̀yin lẹ yàn tí yín bó ṣe wù yín o, kò ṣe pé èèyàn kankan. Ẹ̀yin fún alára yín lẹ yàn. Ṣé ẹ wá rántí gbogbo àṣìṣe àti jàǹbá tẹ́ ti ṣe fáwọn èèyàn sẹ́yìn? Gbogbo ẹ̀dá ọmọ Ádámọ̀ ire ló pè, iṣẹ́ yẹn ò mọ̀ ní ire ló pè, ìkà ò pè náà. Ìkà ò pè. Ìfọ́tọ́ni ṣe kò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe ká bọ̀, Ọlọ́run ti yan ìpè yín.
ẹ̀yin lẹ wá tutù wò ẹ tutù wò ẹ tún wá tu rọ ẹ tutù rọ ẹ sọ fọlọ́n pé ṣé kò mọ nǹkan tó ń ṣe nìyẹn. Stop to the play that kind of game. Make you know they play that kind of game. The end no dey good oh, me I say e dey bad oh. Stop to the play that kind of game. Mata ayo yẹn ò dáa. Mata ayo yẹn ò dáa. Tó bá ta ayò yẹn ó lè padà